Nuwa Media. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi. Ẹ rí mi báyìí. Wọ́n ti ta half form fún mi. Half form. Wọ́n ti ta fún mi. Wọ́n ti bá mi pa bàbá mi lọ sọ́run. Kì í ṣe páyé ló pa wọ́n, ọlọ́jọ́ ló dé. Ẹ pẹ̀lẹ́ kí mi, ẹ sọ fún mi pé pẹ̀lẹ́ 1, pẹ̀lẹ́ 2, pẹ̀lẹ́ 3. Mo kí wa káàbọ̀ sórí ètò Kí lẹ rí sí lónìí. Lórí ètò lónìí fún Kí lẹ rí sí fún ti ọ̀sẹ̀ yìí. Ẹni tí mo mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi. Ẹni tí mo máa ń fi ohun gbogbo tí mo fẹ́, ohun gbogbo tí mò ń rò lọ́kàn tí mo máa fi ń lọ̀ ni mo dá ètò tòní lé lórí. Òun náà ni bàbá mi, Samson Olúṣọlá Awosoga, ọmọ Òwu Òdùrú ajífẹ́pẹ́ṣiré, ògbógbòǹdù ẹkùn, ògbógbó máa fẹ́ràn. Ọmọ kì bàbá sílẹ̀, ó yẹ òpó, ó yẹ ẹ̀kùtẹ̀, olóhùn bonílé túnṣe. Atàmátàwìn ní bàbá tó bí mi lọ́mọ àràmásàn. Ìjọ̀kọ̀ tó ń pète mìíràn. Ọmọ amọ́lẹ́sẹ̀ bí àlárì, ọmọ ají fi gbogbo ọjọ́ dára bí egbin. Òun ni mo mọ̀ látùn bí olú ìwà, omi tútù tí jóni fàìfàì. Bàbá mi onínúure, olólùfẹ́ gbogbo ẹbí, ẹni tó láàánú tó lè yàn dáhùn gbogbo tó ní. Kí Elédùmarè kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Wọ́n ní nígbà tá a wà láyé, àníyì tá a bá kú tán là ń di èrè. Lónìí láti wọn bí ọjọ́ mẹ́rin tí bàbá mi ti di olóògbé, mo ti gbọ́ oríṣiríṣi, mo ti gbọ́ àwọn ìtàn, inú mi dẹ̀ ń dùn, ọkàn mi balẹ̀, ayọ̀ mi kún, mo dẹ̀ ní ìgboyà láti sọ wípé nítòótọ́ ọmọ awo tó ń ṣọ̀gá awo ni mí. Gbogbo yín lẹ mọ̀ mí gẹ́gẹ́ bí Arodu, bẹ́ẹ̀ ni ìnagijẹ mi nìyẹn, torí pé mo dúláwọ̀. Àmọ́ orúkọ mi gangan òun ni Susan Jesugbemi ọmọ gbé sí mi lọ́wọ́ tọ̀ mí wá, ọmọ Olúṣọlá, ọmọ Ọmọlájà, ọmọ Abdulganil, ọmọ Àtúnbíolú, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì, ọmọ Awosoga, bẹ́ẹ̀ ni orúkọ mi nìyẹn. Àmọ́ nínú ìtàn tí mo gbọ́ nípa bàbá mi, èyí tí mo fẹ́ fi hàn wá, tí mo fẹ́ gbé wá fún wa, òun ni nípa ti obìnrin kan tí òun àti bàbá mi jọ pàdé. Bàbá mi ò mọ̀ rí, kò mọ bàbá tó bí mi lọ́mọ rí, ṣùgbọ́n bàbá tó bí mi wòlíì Ọlọ́run ni, kò kọ́ṣẹ́ wòlíì o, àkàndá Elédùmarè tí Olódùmarè fi iṣẹ́ ká máa lani, ká máa gbani tó fi rán. Nígbà tí bàbá mi máa tún kẹ́kọ̀ọ́, ó kẹ́kọ̀ọ́ ìṣègùn òyìnbó tó bẹ̀ tó jẹ́ wípé kò síbi tí mo ti dárúkọ bàbá tó bí mi lọ́mọ lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá ní ìpínlẹ̀ Ògùn tí mo wà yìí, tí wọn ò ní dìde, tí wọn ò ní kíra wípé akin ló pè. Obìnrin yìí pàdé bàbá mi ni nínú ìtàn tó sọ. Ó ní òun lọ láti yẹ ẹ̀jẹ̀ òun wò. Ó ní bóun ṣe dé ibẹ̀ ni bàbá mi wá wò òun títí wípé arábìnrin, oyún wà lára yín, wípé ọmọ tó wà nínú yín ẹ tọ́jú ẹ o, torí ògo ilé yín ni. Ó ní lòun bá wò wọ́n pé òun lóyún, òun báwo, èṣọ ni ọkọ rẹ̀ ń bọ́ sùn ní gbogbo gbàrè máa nù yín. Ó ní àmọ́ bàbá kò wo òun, bàbá rẹ́rìn. Ó ní ṣùgbọ́n lónìí, ó ní ọmọ náà ní ògo ilé àwọn. Ó wu ni, ó wú wọn lórí tó bẹ̀ tó jẹ́ wípé kí wọ́n tó wúkọ́ àfi kí wọ́n ké sí, kí wọ́n tó sín àfi kí wọ́n pè é. Ó ní bàbá bá ní kí òun ṣáà máa gba àdúrà, kóun máa ṣe ohun tó yẹ kóun ṣe. Ó lóun ṣáà da ọ̀rọ̀ bàbá nù, ó lóun lọ sílé. Ó ní kò lè ju bí ọ̀sẹ̀ mélòó kan ni ara bẹ̀rẹ̀ sí ní ṣe òun bákan
lòun bá lọ ṣàyẹ̀wò nítòótọ́ lọ́ba lòun lóyún. Ó ní òun bá kígbe pé págà ẹni tí ò mọ̀ òun rí medical doctor màlẹ́ni yìí kẹ́ẹ̀ tó so táì ìyẹn apá kan. Nígbà tí màá tún gbọ́ pabambarì wọ́n ní jẹ́jẹ́ ni bàbá mi ń lọ níjọ́ náà ni ẹni tó sọ ìtàn ilé yìí bá ní àwọn jọ pàdé bákan bákan pé bàbá mi òun wá ṣàsọ̀rọ̀ wípé àwọn ọ̀rọ̀ ọmọ bí òun ti fẹ́ ọkọ láti 1444 1959 hàn yà ká gbogbo ẹ̀. Ó ní bàbá bá gbàdúrà fáwọn pé ilé àwọn ò dẹ̀ jìnnà. Bàbá bá wọlé tẹ̀lé àwọn, bàbá bá gbàdúrà wípé bàbá ní iná òyìnbó tẹ́ ẹ gbé sínú ilé yìí máa rẹwà. Wọ́n láwọn ní wọ́n ní bàbá wa ní bo lẹ ti rí, ta ló fún yín, bo lẹ ti rà á, báwọn fẹ́ràn ẹ̀. Wọ́n ní níbi bá ní ẹ̀bùn ní ìgbà táwọn ṣe ìgbéyàwó lẹ́nìkan fún àwọn ní ẹ̀bùn. Wọ́n ní bàbá bá ní báwọn ṣe dúró táwọn wò pé kí wọ́n já iná yẹn bọ́lẹ̀, iná yẹn làwọn máa ń pè ní chandelier. Wọ́n láwọn ẹni ẹ bá wo bàbá, wọ́n ní bàbá wa ní àní mo ní kí ẹ já náà yìí sílẹ̀ sẹ́ẹ̀. Nígbà wọ́n máa já iná yìí sílẹ̀, wọ́n ní àwọn bàbá wa ìyá wa ṣáà ti mọ̀ wọ́n ká má fi gbogbo ẹnu pè wọ́n. Wọ́n ti dọ́gbọ́n sínú chandelier, wọ́n ti tọ́jú nílé gbọ́pá nílé gbọ́po, wọ́n ti tọ́jú ẹ̀ síbẹ̀. Nígbà tí wọ́n máa já chandelier lọ bá gbogbo ẹ̀ àwọn oríṣiríṣi tí mi ò gbúdọ̀ fi orúkọ pè torí tí n bá pè ní bó ṣe ń pè àwọn kan láwọn ń lò fún iṣẹ́ eré àmọ́ àwọn ilé iṣẹ́ ibi ni wọ́n lò fún. Bàbá tó bí mi lọ́mọ ni wọ́n ń pòkìkí ẹ̀, bàbá tó bí mi lọ́mọ ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀. Bàbá mi Olúṣọlá ẹnìkan ṣo tí mo mọ̀ ní ẹni Ọlọ́run tòótọ́ torí títí dojú ikú ló fi ń kọrin ló sọ wípé ẹ wò mí, orúkọ mi ni Olúṣọlá Samson Awosoga, ìránṣẹ́ Ọlọ́run alààyè ni mí, mi ò ṣebi sí ẹnikẹ́ni, ẹ fún mi lọ́nà, ẹ jẹ́ kí n kọjá. Olúṣọlá bàbá mi, ara tu ẹ̀mí yín níbi tẹ́ ẹ wà, iwájú tẹ́ ẹ kọjú sí kò ní bàjẹ́, ẹ̀yìn tẹ́ ẹ fi sílẹ̀ kò ní bàjẹ́. Èmi làkọ́bí, máa wò mí, máa wò àwọn àbúrò mi, máa wò ìyá mi, má jẹ́ kọ́run wọ̀ wá ọ̀run rè. Ìpàdé tún di ọjọ́ mi, ọjọ́ rè. Nuwa Media.